Chama pori rẹ ti burú bá ní. Àpẹẹrẹ pori rẹ ó burú náà nù. Ṣèbọ̀ ọtí ti lóhùn. Ohun orí burúkú rẹ tó ọkọ̀ sí wọn. Iṣẹ́ náà lọ ń wá kiri ọtí yóò dọ́ ọmọ fi ṣiṣẹ́ nù. Ọ padà sí ọ̀dọ̀ wọn báyìí ní tì. Ohun tó fún wọn. Tó fi dá wàhálà alẹ̀. Òun náà lọ́lọ́ lè máa fi ṣiṣẹ́ lọ́dọ̀ wọn láti gbọ́ ìdẹ́ láwọn ń gbà tẹ́ da aṣọ náà ń wẹ̀ yìí. Káwọn ti dẹ́ ń bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́. Kí ló tọ̀rọ̀ fún? Ìwọ tó rí rẹ burú táwọn ọ̀nà tó fi ṣoríire lọ́wọ́ ọdún sọ̀rọ̀ ń bínú. Kí ló kàn ọ́? Let's watch this. Èyí ká wá wẹ̀ fún ọ lónìí. Orí rẹ ò ní burú mọ́. Gbàdá nígbà. Ẹ̀mẹ́ẹ̀ta ń lọ wẹ̀. Èyí sọ̀rọ̀ mi yọ. Ọwọ́ ẹ̀kẹ́ gba kẹ̀kẹ́. Sọ́ọ̀rí. Má bá bọ̀. Ọ̀ tún bá wọn táràrà kọ́ ọ tó jẹun mọ́. Okay. Láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, ọ̀nà rẹ bẹ̀rẹ̀ sí ní là. Mọ ìgbé kéńkè sáyé orí rẹ ò dáa ni. Torí pé ọ̀fẹ́ wẹlé dára oṣù fẹ́ torí rẹ̀ tún burú mọ́ ni. Ìdá àti ìfọṣẹ sí ọ̀hún sáré gbé sórí. Àwọn tó ń ṣe ó mọ̀ padà bọ̀ lọ. Má bá bọ̀. Gbé olùgbé yín wá. Tọ́ ìbà ó ìbà. Ìbà olúdò. Ọmọ yín náà ni o. Eré rẹ̀ tí ò dáa. Afẹ́kẹ́ bá wa wẹ̀ ẹ́ láwẹ̀yè. Ìyá mọ̀ fi ọṣẹ òun mọ̀ fi ra inú kankan mọ́ ìtì ìbùtarí. Ìbà ó ìbà. Ìbà olúgbó. Ìbà olú ọ̀dàn. Ìbà yèyé lódò. Ọmọ yín ni o. A fẹ́ wẹ̀rí fún un. Ìyá mi alágbolódò. God have mercy upon us. Ẹ bá wa wẹ̀ dànù máa fi omi sí ọṣẹ tí ń bẹ ní ọwọ́ rẹ̀ àti kẹ̀kẹ́ máa fi omi sí kalẹ̀. Ẹ bá wa wẹ̀ o. Ẹ̀yin ló ní ẹ. Kí ló ṣe bẹ́ẹ̀? Kí ni ta ni ṣe ń bẹ̀ òun? Orí yín burú ni. Ẹgbẹ́ bàbá yín lẹ́rù kó wà níbí. Ẹ̀yin àjọ ẹ̀yin ọmọ ìlú jẹ́ ẹ pẹ̀lẹ́ o. Ẹ fẹ́ yà mí ta ló ń bá yín fẹ́ yín. Kí lè ṣe bẹ́ẹ̀ lábí ẹ̀ ń béèrè ọmọ ìlú ọlọ́fẹ́ bá ti jẹ́ ni. Alẹ́ rí kan tó wá bí. Èmi ò ṣẹ̀ṣẹ̀ mọ́ wá wẹ nǹkan bí dáadáa. Ìgbà yẹn wá ń kọ́ ẹ yóò gbọ́ pé ìjọba ti change ni. Ẹ wá máa wẹ orí fún yàn bí by 10 bay. Ẹ wá máa wẹ gbogbo ara ìyẹn full body 20 bay. Ẹ máa tẹ́wọ́ ní abẹ́ máa vermouth. Ọlọ́run. Bọ̀bọ̀ ẹsẹ̀ ti fáàmù ìgboro jọ ni àṣẹ ìdójúmọ̀ ni. Àwọn lè máa bá ti yẹ ẹ jẹ àti wá àjọ tó wọ ẹ fún ẹ máa sọ ẹ jẹ́ àjájọ sọ̀rọ̀. Ẹ̀dùn náà. Ètí ìwé rí mi. Chama pori rẹ ti burú bá ní. Àpẹẹrẹ pori rẹ ó burú náà nù. Ṣèbọ̀ ọtí ti lóhùn. Ohun orí burúkú rẹ tó ọkọ̀ sí wọn. Iṣẹ́ náà lọ ń wá kiri ọtí yóò dọ́ ọmọ fi ṣiṣẹ́ nù. Ọ padà sí ọ̀dọ̀ wọn báyìí ní tì. Ohun tó fún wọn. Tó fi dá wàhálà alẹ̀. Òun náà lọ́lọ́ lè máa fi ṣiṣẹ́ lọ́dọ̀ wọn láti gbọ́ ìdẹ́ láwọn ń gbà tẹ́ da aṣọ náà ń wẹ̀ yìí. Káwọn ti dẹ́ ń bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́. Kí ló tọ̀rọ̀ fún? Ìwọ tó rí rẹ burú táwọn ọ̀nà tó fi ṣoríire lọ́wọ́ ọdún sọ̀rọ̀ ń bínú. Kí ló kàn ọ́? Kí ni àmọ̀ tó ń gbẹ́jà sí? Mo ní bá wọn sọ̀rọ̀ ọmọ fún mi. Sọ́ọ̀rí. Kọ́lọ̀ mọ́jà sí ọmọ púpọ̀ ẹ̀tọ́. Sọ́ọ̀rí mi. Mo ti jáde fún lẹ́nu pẹ̀lú ìrọ̀kẹ́rẹ́ láyọ̀ àtàlàáfíà. Tí mo bá ìdùnnú jáde bàtà nìkan ló kù. Tí ọ̀jẹ̀ ń wọ̀ sọ́rí báyìí. 45,000 naira ni wọ́n ń ta bàtà àwọn ìràbùn mi lèmi kọ́ mo ṣiṣẹ́ rẹ̀. Lórí tiẹ̀ ó ti lọ. Bàbá tètè wá fún mi lẹ́sìn ìwà tó lè ní. Dádì. Kò ní dáa fún ọ.